Èé ṣeun tuntun mo dẹ̀ jẹ́ ṣe ọ́ lé kàyéfì. Wílé pasẹ̀ ìwé mímọ́ o, Ọlọ́run pàṣẹ kò tẹríba kó ìran ọ̀yà. Ìyẹn ọ̀yà o, ike tẹríba kọkọrin. Mọ̀ jẹ́ bà ọ́ lèrò, mọ̀ jẹ́ ṣàjèjì sí ọ, mọ̀ jẹ́ ní ọ lọ́ra àti gbà. Olòmúrè á gbómi górun wá àti gbómi nìmì á dùṣòro. Òtítọ́ ọ̀rọ̀ ni aláṣẹ rẹ̀ ní Bíbélì. Kété kó bá ní ṣe pẹ̀lú ìran ọmọ Ọlọ́run, Bíbélì lélẹ̀ àsọkágbá lórí rẹ̀. Nǹkan bá ti wí, ẹ̀sọ́ ní yẹ o, ẹ̀sọ́ ní wádìí rẹ̀. Lọ́tọ̀ wá rí ọ̀nìyàn lóníkan kóra rán jọ, torí pé wọ́n ti dá ẹgbẹ́ tiwọn sílẹ̀, ẹgbẹ́ alátakò Bíbélì. Ẹgbẹ́ kẹ̀ẹ́sọ̀wádìí, àwọn fẹ́ rí fi òdì kòkò. Ẹgbẹ́ kan jẹ́ pé létà àràtà, àwọn kan yóò dédé gbọ́ràn sáṣẹ Ọlọ́run. Ẹ̀níyà túpálí àti kété oríṣiríṣi, àwọn fẹ́ tako ọ̀rọ̀ ni. Ní Éfésù orí 4, ẹsẹ̀ 22. Ẹ̀mí Ọlọ́run kọ sí àpọ́stélì Pọ́ọ̀lù. Ó sọ nípa ìgbéyàwó. Ó rè ṣàkàwé ìgbéyàwó kẹ̀ láàrin Jésù Kristi ọkọ òjọ àti ìjọ kò gbé lé ìyàwó. Ó sọ ipa kí ọkùnrin gbọ́dọ̀ àṣà kí ìgbéyàwó kẹ̀bà yóò lójú, kẹ̀bà yóò jẹ́ nǹkan Ọlọ́run fẹ́ kẹ́ jẹ́. Ṣùgbọ́n létà àràtà náà lè kọ sí ọbùnrin. Òun lọ̀rọ̀ ti tòní bá ọ. Àpàkòrí rẹ̀ ní ìyàn ọ̀yà, ìtẹríba àkó ọkọrin. Ìtẹríba àkó ọkọrin. Ká bá sọ nípa ìtẹríba ni, kọ́ bá láti inú ọkàn. Ọ̀nìkan gba ọ̀rọ̀ gbọ́, ọ̀nìkan tẹ́ ọ gba ìrere, ọ̀nìkan tẹ́ ọ gba àbá àlàáfíà nínú ilé. Kúlé àdàrú, kò fẹ́ Ọlọ́run ká sí múmú ṣẹ nínú ẹbí ni. Nǹkan ní lọ́kàn láti gbọ́ràn sí ọ̀rọ̀ ni. Ó gbọ́dọ̀ dó lórí ògbọ́ràn sí Ọlọ́run. Bíbọ̀wọ̀ kó Jésù Kristi. Ṣe ní bíbọ̀wọ̀ kó ọkùnrin nìkan kẹ̀ jẹ́ adé orí rẹ̀. Ká ṣagbátẹrù ká mú ọ lọ́gbọ̀ngbọ̀n láti gbọ́ràn sọ́kùnrin ni. Ṣe kó ṣe rẹwà tó, ṣe kó ọkùnrin ṣe lé ó tó, ṣe kó ti lùpò tó, ṣùgbọ́n nítorí pé wọ́n fẹ́ gbọ́ràn sí àṣẹ Jésù. Wọ́n fẹ́ bu ọlá kó Jésù torí pé ọkùnrin ní í ṣe aṣojú Jésù nínú ẹbí rẹ̀. Òun ní sórí, òun làkàwé rẹ̀ nínú ẹbí rẹ̀. Ó kẹ́ nínú ọkàn rẹ̀ kájọ ṣùgbọ́ràn kẹ́yà yàrá múrè kan yọ̀ǹda ara sílẹ̀. Kẹ́yà yà á lẹ́rù pé ṣí ọ̀dẹ̀ lọ́yà ní àbí dèdèrè. Èṣì torí èṣì torí ipò. Ṣùgbọ́n nítorí pé wọ́n jẹ́ ọni kẹ́ mọ́tọ́ra rẹ̀ nù kan. Nítorí pé wọ́n jẹ́ ọni kan jẹ́ pé ó ṣetán láti sìn. Ibi iṣẹ́ gan ọ̀nìyàn yàn láti sìn. Kí ibẹ̀ yóò tẹ̀síwájú, kí ìdàgbàsókè yóò dé bá bu iṣẹ́ ni mélòó ní ti ẹbí ọlé ìgbàgbọ́. Alójúṣe o, ìyá màdámù, ìyá ọbùnrin, ìyá ọ̀yà nínú ilé ti Kìrìsìtẹ́nì. Ọ̀nìní á ṣetán láti jẹ́ olùrànlọ́wọ́. Òun náà láṣẹ mú tẹríba.
Kọ́nìyàn bá jẹ́ olùrànlọ́wọ́ àbí àtẹ̀lé níbikíbi, ó gbọ́dọ̀ múpò ọ̀gá, múpò àgbà, ipò kò kárí, ó gbọ́dọ̀ múpò ọ̀nìkè lókè. Ògbẹ́ni ayé ọjọ́ rìn pọ̀, ògbẹ́ni ayé ọjọ́ mọ́ sọ́pọ̀, ògbẹ́ni ayé ọjọ́ tẹ̀síwájú. Àgbànú ọkàn ra rẹ̀ wí wọ́n á mọ́lá àtọ̀wọ̀ wọ́n á mú kọ́ nìyí. Á dẹ̀ gbá nìyí láàyè láti adarí, láti atọ̀nà. Á jọ ọ́ kété agbára orí, á jọ rẹ̀ kó ọ̀nìyí. Á dẹ̀ agbàdúrà kó ọkọ rẹ̀ pé kọ́kọ́ o, ké tukọ̀ látúyè o, ké ṣe rere o, ké tẹ̀síwájú o. Á mú ọlá àtọ̀wọ̀, á máa wọ́ lùkété ògbà. Àgbè bí ọ̀nì yẹpẹrẹ bí pálí, èfùfùlẹ̀lẹ̀ yẹ́. Ṣùgbọ́n á ṣe bí ti Sárà, kó pe ọkọ rẹ̀ ní Olúwa, Olúwa mi, elé orí mi, ọkọ mi, baálé mi, àbá mi, ọ̀rẹ́ mi, àwẹ̀ mi. Á gba èrò ọkọ ni, á gba àyẹ̀wò, á mọ́ àsí. Èsì kété ògbà kẹ́yà béèrè láti fa ọkùnrin lulẹ̀. Á dẹ̀ tẹ́tí á sí ara òtúmọ̀ pé kọ́nìyàn tẹríba kọ́kọ́ ni pé á tẹ́tí á sí ọkọ rẹ̀. Ẹ̀yà gbò lẹ́rùn, ẹ̀yà jẹ́ ọ̀nìkà jálù ọ̀rọ̀ rẹ̀ lọ́gbà kọ̀rọ̀ kan sọ lẹ́nu. Ti balẹ̀. Ọlọ́run lè pa láṣẹ nítorí kẹ́ má bàa ṣe dàrúdàpọ̀. Bíbélì dè wíbà wípé Ọlọ́run ra o, ṣe Ọlọ́run rúdurùdu. Nítorí náà ìyá kọ́ ló ṣe kọ́nìyàn ti tẹríba. Kọ́ bá lùkè bí ọ nínú tẹ́lẹ̀, mọ̀ dájú lónìí pé àká ọ̀dọ̀ rẹ̀ lè kù sí o. Ń rèrè kọ́ nínú yọ àṣẹ. Òwò Ọlọ́run mú àkóso lé lọ wípé kọ́ bá ti ṣàkóso ọkàn rẹ̀, kọ́ rẹra rẹ̀ sílẹ̀, kọ́ dáríjì, kọ́ mọ̀ọ́mọ̀ tẹríba kó. Wà á rí kọ́ lọ tí a gbé ọ̀gá, wà á rí kọ́ ọkùnrin tí a fẹ́ràn rẹ̀, wà á rí kọ́ ọkùnrin ń gan fúnra rẹ̀. Kọ́ bá ti pé kò tí ì ṣe, olòmíì á ṣe dẹ̀ kékeré bá, á ò tí rí àyípadà nínú ọkùnrin nì. Tẹríba kó, pẹ̀lú a rí pé nítòótọ́ o, ò fẹ́ kọ́ á láti inú ọkàn rẹ̀ kí ẹ ṣe kàn mú pámú ni. Á dìde láti inú ọkàn rẹ̀ sí ọ. Ọ̀yà lẹ́ẹ̀rẹ̀kan sí, mo wíbà mọ́lí wíbà Éfésù orí 4 ẹsẹ̀ 22. Ìtẹríba kó ọkùnrin. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán, ire o.